Jídé, Ṣọlá, Rámọ́tà, Rámọ́nì o. Dákùjọ ṣé ojú òkè tiẹ̀ ni? Odidi balẹ̀ ilé, wàá wá gbé abọ́ wàá bọ́ sí mòrò wàá máa wọ́n oúnjẹ kiri. Kọ́kọ́rọ́ mọ́tò dà, mo ń gbé lọ. Onídàájọ́ ìtọ́jú mẹ́ta pẹ̀lú mọ́tò náà. Àní. Àbí kí ni àǹfààní bàbá tá a ní tí ò fowó tó ní tí ò fi tọ́jú wa. Mo sá wá bá ẹni fún nǹkan kan sí òsì. Báyé pé kẹ̀ ń wọlé. Ní tí mo pe gbogbo yín fún, mo fẹ́ kí oníkálukú yín sọ iṣẹ́ tó bá fẹ́ máa ṣe. 1.5. Tẹ́ bá fún mi bí 1.6. Kí ló fẹ́ máa fi ṣe? Mo fẹ́ fi máa ṣáṣẹ́ ni. Ẹ má dá mi dúró. Kí ló ṣe kóró? Owó ló ṣe kóró. Láyépé dà, àwòránwọ́ Láyépé, àwòránwọ́ Láyépé, bàbá mọ̀rúfù, bàbá mọ̀rúfù. Hello. Àwa ajínigbé ni ọmọ yìí kan ó wà lákàtà wa báyìí ẹ láti fún wa ní 1.5 million kílò ní tó ṣú tẹ́ ẹ bá fẹ́ rókú ẹ̀. Ẹ pa àbí kílẹ̀ bí? Tó bá jẹ́ pé yóò di bá 1.5 million fún yín, ẹ pa. Kátẹ̀yẹ́ rẹ̀ mórí ọ. Tó bá mẹ́ra wọn fọ́ skọ́tẹ́jì méjèèjì. The mọ̀ nǹkan tó lé mi wá láti lo òyìnbó. How could you do that to me? This is Africa. Women respect their husband, and if you will not respect me, two bosses cannot stay in the same house. The problem with African men, you guys are so Afrocentric in everything you do. Ó sọ pé èèyàn kan bá wọ fẹ́ ọkọ, ó dẹ̀ ń wò, ó wà láyé yìí, ó take action. Ó ní jẹ́ torí jẹ́ lórí. For a few minutes o fẹ́ fi sọ̀rọ̀ mi báyìí. Ṣé o lè stick ìmọ̀ Yorùbá máa ń sọ òyìnbó? Ọ̀dàmú ò ní gbà torí ẹ̀ ló jẹ́ kí n mọ dàlú tó ẹ̀ mọ́ra wọn. Imú ìkàmà ní ẹ o. Ìkà ní ẹ ò jẹ́ gbé ọ̀rọ̀ àṣẹ mi. Ẹyin náà ìjọba wípé that thing you did ẹ lọ ṣe ẹ̀sìn ara yín ni. You no longer have a space in my heart. Whether you choose between that your stupid friend Omotara or this marriage.